Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Atúmọ náà ni ó ń dé sí etígbọ̀ọ́ àti ojúwòran yín láti inú àká Ipa Ọgbọ series. Ohun tí a mú wá ní belenja gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ náà ni pé a mú ọ̀rọ̀ wa a sì sọ ìtumọ̀ rẹ̀ lérèfé. Àbí tó bá sì jẹ́ pé tó jindò náà ni ọ̀rọ̀ yìí, a mú tí ó ṣe déédéé rẹ̀ àbí tó súnmọ́ wa lédè Gẹ̀ẹ́sì. Ajípọnmi kì í pọn èérú, ẹ já mọ̀ as simple as that. Ajípọnmi kì í pọnmi èérú. Olóyìnbó sọ wípé the early bird catches the worm. The early bird catches the worm. Ìyẹn sọ fún wa wípé nǹkan tá a bá fẹ́ ṣe ká tètè ṣe lójú ọjọ́. Ní tí wọ́n ń gbìyànjú àti sọ bẹ́ẹ̀ ni wípé ká tètè máa jí gìrì sí nǹkan tá a bá fẹ́ ṣe. Ká máa yára gbé ìgbésẹ̀ lórí ohun tá a bá fẹ́ ṣe. Ká má máa fi falẹ̀, ká má máa fi dóní dọ́là, torí pé bá a bá ṣe tètè múra sí i náà ni àǹfààní rẹ̀ ó ṣe pọ̀ sí. Ẹ̀rí pé tí wọ́n bá ń polówó lọ́pọ̀ ìgbà wọ́n sọ wípé early bird mú fún wọn lórí ọ̀fẹ́ gbà bóyá tó bá ní 1000 ní tíkẹ́ẹ̀tì o wọ́n lè ní early bird 500. Ó túmọ̀ sí pé àǹfààní ń bẹ nínú kéèyàn ó tètè máa gbé ìgbésẹ̀ lórí nǹkan. Kí ló fi ń falẹ̀ lónìí? Kí ló ń sọ pé màá ṣe? Tètè jí gìrì kó kúrò níbi màá kò jẹ́ kó jí kíni o kò di ṣíṣe. Kí àṣeyọrí àṣeyege rẹ kó lè bá a dájú, kí èròǹgbà rẹ kó lè bá a jọ. Ọláyínká ni mo jẹ́ akérèdé bàbá tó mi lọ́wọ́ àpẹẹrẹ ọkọ̀ àjẹrò ní níjà ayédùn ayé tèmi tí ní ó dùn kò ní kan ó ṣèwọ̀ ká tó fún iṣẹ́ ẹnu ká tó bẹnu jẹ́ ó mí ìkorò lẹ́nu ayé wa ò ní koro ayé àfọ aṣọ náà mo ń ṣe ìpẹ̀lẹ́ ìpàdé wa bí àdùn bí òyìn lórí ìjánu ọmọ láti inú àká Ipa Ọgbọ series náà ni títí ọ̀la àwọn kan ó dàbọ̀.